ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tì ní bí a ṣe gbọ́ ò wọ́n ní àǹtí wáyé wọ́n ní wọ́n pa irọ́ oríṣiríṣi wọ́n pa fún Tolú ọmọ kábíyèsí Adéfúnmi ní Ọ̀yọ́túnjí village. Wọ́n ní ìgbà tí Tolú dẹ̀ dé Nàìjíríà wọ́n lóun àti Queen Naomi náà jọ wá láti South Carolina. Wọ́n ní ìgbà tí Tolú dé òní ó hàn sí Tolú wípé gbogbo nǹkan tí àǹtí wáyé tó lọ sọ fún wọn ní South Carolina irọ́ ni gbogbo ọ̀rọ̀ yìí bá dé. Wọ́n ní Tolú ní òun ti mọ ìwà àǹtí wáyé ipò òun ti mọ ipò nírọ́ ni àǹtí wáyé torí wọ́n ní ó sọ fún wọn ní South Carolina pé Queen Naomi wọ́n ti lé kúrò ní inú pálàsì bàbá wèrè ńlá ipe fún rẹ̀ ló lọ kọ́ sórí social media pé òun ò fẹ́ kábíyèsí mọ́ ipe wọ́n dẹ̀ ti lé wọn dànù. Ó dẹ̀ tún sọ wípé bí a ṣe gbọ́ allegedly ní o wọ́n ló dẹ̀ tún sọ pé Dr. Elizabeth náà kò fẹ́ kábíyèsí mọ́. Ẹ rántí pé ńgbà kan Dr. Elizabeth kúrò ní palace permanently kó tó wá dé pé kábíyèsí wọ́n tún fẹ́ wọn padà. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ yẹn ló sọ ipe wọ́n ti lọ wọn padà wá mọ́ ipe òun nìkan ni òun á rẹpísẹ́ǹtì kábíyèsí ní South Carolina. Nǹkan tá a gbọ́ nìyẹn àti ṣe gist yẹn. Ṣùgbọ́n nǹkan tó mú gist wá gangan òun ni ọ̀rọ̀ tó sọ wípé Queen Naomi o ipe wọ́n ti lé kúrò ní inú palace ipe kò dẹ̀ yẹ ní olórí. Wọ́n ní àwọn ìyálọ́jà wọ́n ní gbogbo wọn ló gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ṣépè fún àǹtí wa láàrin ọjà nìyẹn. ìfá bá ṣe gbọ́ngàn wọn náà bó aṣọ wọn náà ṣépè fún àǹtí wa. Mi ò sí ń bẹ̀ o nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Kí ló dé tó fa gbogbo ọ̀rọ̀ yìí? Wọ́n ní ọ̀rọ̀ tí àǹtí wáyé sọ wọ́n lòun ló mú ìbínú wá. Wọ́n ní báwo ni àǹtí wáyé á ṣe gba Ọ̀yọ́túnjí village lọ tó máa lọ pa irú irọ́ bàǹtàbàǹtà báyẹn mọ́ Queen Naomi wípé ó dùn àwọn gan bí ó ṣe máa sọrú ọ̀rọ̀ báyẹn wípé ọ̀rọ̀ tó sọ yẹn kò dáa rárá wípé kò dáa rárá. Wọ́n ní báwo ló ṣe máa lọ pa irú irọ́ bàǹtàbàǹtà báyẹn ní Ọ̀yọ́túnjí village wípé nǹkan tó ṣe yẹn kò bójúmu rárá wípé òun gangan ló máa lọ tèfètèfè kì í ṣe Queen Naomi. Wọ́n ní ọ̀rọ̀ yìí bí àwọn ìyálọ́jà nínú o. Wọ́n ní ọ̀rọ̀ yìí bí àwọn ìyálọ́jà nínú gan nítorí gbogbo wọn inú wọn ń dùn wípé Queen Naomi ti padà sí inú palace. In fact kì í ṣe gbogbo àwọn ìyálọ́jà nìkan gbogbo àwọn obìnrin àgbáyé gbogbo wọn ló ń celebrate Queen Naomi fún akíkanjú àti ìwà pẹ̀lẹ́ tí wọ́n ní láti ní sùúrù láti padà sí inú palace bàbá wèrè ńlá. Wọ́n kan sára sí Queen Naomi o nítorí pé nǹkan tí Queen Naomi ṣe yẹn kì í ṣe púpọ̀ nínú àwọn obìnrin ló lè ṣe. Lẹ́yìn ìgbà tí ọkọ èèyàn fẹ́ ìyàwó 6 léèyàn ẹ̀dẹ̀ tó wá padà síbẹ̀ tó bá ṣe obìnrin míì ó ti máa lọ. Ṣùgbọ́n nítorí pé Queen Naomi ní ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń gbénu wọn ìtorí ẹ̀ Queen Naomi náà fi gbà yí pé iṣẹ́ tọ́lọ́run àwọn ni àwọn ní láti ṣe parí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ́ ń like tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé
àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́, ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló bí kábíyèsí àti àwọn olóyè nínú. Pé báwo ni àǹtí wa a ṣe lọ parọ́ bàǹtàbàǹtà báyẹn ní Ọ̀yọ́túnjí village. Wọ́n ní ìgbà tí àwọn ìyálọ́jà náà gbọ́, wọ́n ní ọ̀rọ̀ yìí bí wọ́n nínú gan-an, wípé ìkà ni àǹtí wa wípé gbogbo nǹkan tó wà nínú àǹtí wa òní pé kí Queen Naomi má padà wá sínú pálásì mọ́. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí Queen Naomi wà nínú pálásì, ẹ wo bá àǹtí wa ṣe ń bùgà. Every time ó ti ṣe kùrùkẹrẹ lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí, ó ti ṣe kùrùkẹrẹ lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Létà ó wá ní àwọn yèyé mẹ́ta àwọn náà ń tì òun, kò rí bí sọ̀rọ̀ sí. Ó wá láwọn yèyé mẹ́ta náà ń tì òun wípé kí òun wá fẹ́ kábíyèsí. Ṣé wọ́n máa ń fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan ni? Kò sí èèyàn tó lè fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan tó wà nú ẹ̀ ló ṣe. Nǹkan tó bá wà nú èèyàn lèèyàn ń ṣe. Kò sí anybody tó lè force èèyàn ṣe nǹkan. Ṣé ìwọ wá jẹ́ bí ọmọ ọwọ́ tí wọ́n máa ní pé ẹ tipátipá kò fẹ́ ẹni báyìí ní ayé tá a wà ní ìsìn, nígbà tí ò ń ṣe pé bóyá ọmọ kékeré ni ẹ́. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní àwọn yèyé yẹn, wọ́n ní wọ́n bú aṣọ sí òun, wọ́n ṣépè ni o. Wọ́n náà bú aṣọ sí òun, wọ́n ṣépè ni o. Wọ́n ní wọ́n dẹ̀ tó wá gbàdúrà fún Queen Naomi. Wọ́n ní àdúrà tán gbà ní pé gbogbo èyí tó kù tí Queen Naomi máa lò nínú pálásì yẹn, ìrọ̀rùn náà fi máa lò. Ẹ̀yin èèyàn lé ẹ máa ṣàmì. Àmín. Wọ́n ní gbogbo àdáwọ́lé Queen Naomi nínú pálásì bàbá wẹ̀rin ńlá, wọ́n ló máa yọrí sí rere o. Àmín. Wọ́n ní Queen Naomi, wọ́n á bí Ọ̀ṣun, wọ́n á bí Ìwàlẹ̀. Àmín. Wọ́n á bí ìbejì, wọ́n á bí ìbẹ̀ta. Àmín. Wọ́n ní àsìkò tí Queen Naomi padà sínú pálásì ẹ̀, wọ́n ní ó máa tu bàbá wẹ̀rin lára. Àmín, àmín, àmín. Wọ́n wá fi adédè. Wọ́n ní ẹni tó bá ní Queen Naomi ò ní ìfọ̀kànbalẹ̀ nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní ẹni tó bá ní Queen Naomi kò ní lè sùn, kò ní lè wo nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní ẹni tó bá ní wọ́n á máa dààmú Queen Naomi nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní Ọlọ́run máa kọjú ìjà sẹ́ni yẹn ni o. Àmín, àmín, àmín àṣẹ. Nǹkan tí àwọn obìnrin yìí tí wọ́n sọ láàrin ọjà nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ó dáa kéèyàn máa ṣe dáadáa o. Ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn èèyàn nífẹ̀ẹ́ Queen Naomi gan o. Kì í ṣe kékeré, bẹ́ẹ̀ náà la gbọ́ tán ní olórí Sekinat, inú wọn dùn pé Queen Naomi padà wá sínú pálásì bàbá wa ẹ̀rín ńlá. Ẹ mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ ni olórí Sekinat ti support Queen Naomi wípé kí wọ́n return sínú pálásì. In fact, kì í ṣe olórí Sekinat nìkan, gbogbo àwọn olórí tó jẹ́ pé wọ́n jẹ́ ẹni tó yẹ pé wọ́n súnmọ́ kábíyèsí, gbogbo wọn náà wish Queen Naomi congratulations, tínú wọn ń dùn, tí wọ́n ń yọ̀ fún Queen Naomi. Ní agbára Ọlọ́run, kò sí èèyàn kankan tó máa tú kábíyèsí àti Queen Naomi ká. Ẹni tó bá lò máa tú wọn kọ́ lọ́ọ́ máa kọjú ìjà sí wọn ni, ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dẹ̀ sọ fún yín bí mo ṣe ń sọ, alleged ni gist yìí o. Mi ò bá Ọlọ́run aláàánú á nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń share, tẹ̀ ń like, tẹ̀ ń comment, gbogbo ẹ̀ la rí, àgbàgbé ẹnikẹ́ni. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o, ẹ̀ ní fi ọwọ́ gbọ́mọ sí o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.